ẹ jẹ́ máa kí gbogbo wa kú dédé àkókò yìí gbogbo ọmọ kóòtù òjìrè bí sára lè koko àna ọlọ́run àlàyé ní fi wá sílẹ̀ o pàjáwìrì ni eléyìí tí mo gbọ́ yìí ó dẹ̀ jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ ó jẹ́ nǹkan tó jáyàn láyà tó ṣẹ̀rù bàyàn because now àwọn jàǹdùkú wọ́n kọlu mọ́tò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Nurudeen Jackson Adeleke lónìí nílùú Òṣogbo níjọ́ wo ni gbogbo rádaràda dé South West kọlu sitting governor gómìnà tí ń bẹ lórí àlééfà ta ló rán wọn bó wọ́n ti wá kí ni wọ́n fẹ́ achieve ani ṣé gọ́vnọ̀ gangan wọ́n wá àbọ̀lẹ́ni tí wọ́n wá so gbogbo àwọn ìbéèrè yìí ní sọ kúlùkùlù lódòkun inú olówó láti bára wa orílẹ̀-èdè wo la wà yìí so ò ní wípé yàtọ̀ sí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ gbọ́dọ̀ wà very careful ta ló rán wọn kí ló ṣẹlẹ̀ gangan níbo ni gómìnà Ademola Adeleke ti ń bọ̀ mo lè lọ gbogbo ẹ̀yin èèyàn mi tí ń wọlé ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi pín program yẹn ẹ jẹ́ kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn ilé ọ̀sẹ̀lẹ̀ rí lọ́sùn ta ló fẹ́ pa Ademola Adeleke kí ni wọ́n fẹ́ pa fún bóńtọ̀ ń bá di ṣe yóò jẹ́ gómìnà ni because a tún ti ń mú òṣèlú lọ sí another level táwọ̀ gbọ́rí táwọ̀ òrírí Ọlọ́run nínú àánú ẹ̀ kó ṣàánú gbogbo wa all right gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ gómìnà Ademola Adeleke lọ sí INEC Office láti lọ gba certificate of return gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tí ó sì padà sí ilé ìjọba lábẹ́rẹ́ all right gómìnà àti kábíyèsí bàbá wa Àtaọ́jà wọ́n ti fi pàdé sóní bóyá nínú ayọ̀ abara tíntín gómìnà wọlé ẹ̀kejì gómìnà lọ gba certificate of return lọ́fíìsì àjọ INEC lọ́ṣogbo káwọn yà kí bàbá wọn kí wọ́n yà kí Àtaọ́jà ròyìn jẹ́ kó yé wa wípé possibly àwọn onítọ̀hún ti mọ̀ wípé gómìnà ń bọ̀ ńbẹ̀ àwọn onítọ̀hún ti mọ̀ pé gómìnà ń bọ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí n tí mo gbọ́ ok so wọ́n ti lọ múlẹ̀ ilé bẹ̀ wọ́n náà bà géètì àbáwọlé jẹ́ wọ́n yìnbọn mọ́ convoy gómìnà Ademola Adeleke ọpẹ́lọpẹ́ àwọn security tó tẹ̀lé gómìnà bóyá ń tàn wí kó làbá máa sọ lásìkò ìjọba alágbádá láì kìí ṣe ìjọba ológun
gbogbo ọmọ káàárọ̀ oòjíire. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. wọ́n ní wọ́n wáyé pẹ̀lú Sienna space bus no number. wọ́n àtàkì gómìnà for security wise. gọ́fúnà kò gba bí tí gbogbo èèyàn máa ń gbà. ẹ́sìtì kan ń bẹ tó jẹ́ pé kábíyèsí àtàwọn olórí wọn máa ń gba bẹ̀ẹ́ jáde. ńbẹ ni wọ́n ṣí fún gómìnà láti bá jáde. gọ́fúnà ti ṣe tí ó ṣe tán ní palace. ó ti bọ́ sínú bọ́ọ̀sì tó gbé wá. àwọn ọkọ̀ tó tẹ̀lé wá wọ́n tó gún. wọ́n ti bọ́ ojú ọ̀nà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí gbúrò bàn. àwọn tó wà lágbègbè ibẹ̀ jẹ́ kó yé wa wípé wọ́n yìnbọn ọ̀hún like 10 to 15 minutes. gbogbo àwọn ọlọ́jà ńlá ti fi ọjà tí wọ́n ń ta á lẹ̀ gbogbo wọn sá kúrò nídìí ọjà wọn, wọ́n fẹsẹ̀ fẹ́, wọ́n bẹ̀sẹ̀ wọn sọ̀rọ̀. wọ́n sá àsálà fún ẹ̀mí wọn. sáré 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 sá àsálà. sá àsálà fún ẹ̀mí rẹ̀, wọ́n sá àsálà fún ẹ̀mí wọn nínú ìlú tó lọ́ba tó níjòyè. sóṣèlú náà là ń ṣe yìí. kọ́lọ́mọ jàre o so àbáwá gbọ́ news pé sorry. àwọn tó bá wá pa sí wọn jẹ gọ́vnọ̀ ni. kò yé mi rárá. nǹkan ọkàn tó dùn mí jù ń bẹ̀ ò ní pé wọ́n ní kò sí casualty. kì í ṣe ní sáìdì àwọn Ademola Adeleke o. ṣùgbọ́n àwọn tó wá pẹ̀lú ẹ̀mí bí pẹ̀lú iṣẹ́ láabi tí wọ́n wá ṣe. wọ́n yìnbọn fún 10 minutes 15 minutes. wọ́n dẹ̀ jẹ lọ bẹ́ẹ̀. wọ́n lọ́nà ta olóòkan wọ́n gbà lọ jáde sọ́nà Iléṣà road. wọ́n àtàkì gómìnà lọ́sàn gangan níbi past 4 yẹn nírọ̀lẹ́ òní. ó mẹ́rù lé ayé bà mí o. a ti dìbò ẹni tí ó wọlé ti wọlé. àwọn tó kù wọn ò kì í ṣe pé bóyá wọn ò ṣe dáadáa ṣùgbọ́n yẹ everybody pé nìkan náà ni ó wọlé. ẹni tó bá ti wọlé kí ló dé tá àgbárùkù tí kí ló dé tá àgbá kádàrá ká má bàa àgbá kodoro. ṣùgbọ́n máa sọ wípé Osun State Governor His Excellency Ademola Adeleke escaped asa sí ní ìparí ilé ìtókù. because kò yé mi ó ń jẹ́ nǹkan tó ń bàyàn lọ́kàn jẹ́. kí ló tẹ́mi àwọn èèyàn ju àwọn èèyàn kan lójú náà kò tí ì yé mi mọ́. láì ó ti wà bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. bọ̀ kí ló tẹ́mi ara wọ̀ jọ wá lójú. ẹ ń bá ti kú kò ní àlámọ̀. ẹni tó dẹ̀ kú yẹn ó possible kó jẹ́ pé ẹni tó kú yẹn ló jẹ́ kí wọn náà ó kú láì tọ́jọ́ ni ó jẹ́ kí ìyàwó rẹ̀ ó kú láì tọ́jọ́ ló máa jẹ́ kó ọmọ rẹ̀ ó kú láì tọ́jọ́. because who knows bóyá ẹni tó kú yìí ni yóò rescue ran tiẹ̀ lọ́la. mo ti sọ̀rọ̀ nípa Alexander Fleming àti Winston Churchill níbi tí oore ti ń ran oore lọ́wọ́. ẹ gbádùn mi níbi tí oore ti ń ran oore lọ́wọ́ téèyàn ó ti mọ̀ wípé kò yẹ kéèyàn ó ṣèkà. my first question ta ló fẹ́ pa gọ́vnọ̀ ta ló fẹ́ pa gómìnà ẹ ń dojú ìbọn kọ ní òró rere sí ni o. ẹ tó fìbọn fèsì èèyàn kò ró dáadáa sí èèyàn.
ẹ ń kọjú ìbọn sí gómìnà kò yẹ kó lọ lọ́fẹ̀ẹ́. sáwọn security tó tẹ̀lé gọ́fúnà wa ṣé wọ́n pọ̀sù wọn wọn ò pọ̀sù wọn. àwọn kan rí nírí ipá wọn ti dáàbò bo gómìnà ntòsíkù náà ní káwọn ọmọ bá tàwọn lọ. bó lè ṣe wá fẹ́ mú scapegoat ṣerú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. báwo la ti fẹ́ mọ sọ gómìnà ní gbogbo ibi tí gómìnà bá lọ because ó ti túmọ̀ sí pé àwọn kan ń dọdẹ. òye tó yé mi nípa àwọn tí ń dọdẹ bí wọn ò bá gba kádàrá wọn padà gba kodoro. kí ló dé tẹ̀mí wa ò jọ wá lójú? kí ló dé tẹ̀mí èèyàn ò jọ wá lójú? sáàmù pé orí lórí wọ́tọ̀ ni ntọ́ bá ti kú tẹ́lẹ̀ drop ntọ́ ò gbáyé mọ́ alaye ti pín. sẹ́ẹ̀bà tọ́jú ọmọ sẹ́ẹ̀bà tọ́jú ìyàwó. kò yé mi rárá. ní palace ẹ̀dẹ̀ ló ka mọ́ palace ńbẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ yìnbọn fún níbẹ̀. wọ́n máa wá sọ pé yìnbọn pa gọ́fúnọ̀ lọ́ṣogbo. ẹ fẹ́ kó bá kábíyèsí wọ́n á ní kábíyèsí lọ́mọ wípé gómìnà ń bọ̀ kábíyèsí lọ́sẹ̀ táwọn èèyàn kalẹ̀ babó ń baba tí ọmọ nǹkan kan. ṣùgbọ́n lọ́la lejò ọdún mẹ́rin ìpẹ́ pé gómìnà Ademola Adeleke ò lè lọ lẹ́ẹ̀kẹta ẹ̀ẹ̀kejì tí ó lọ náà lélẹ́yìí ẹjọ́ parí iṣẹ́ ìríjú ẹ̀. anybody tó bá ní lọ́kàn láti jẹ gọ́vnọ̀ kóńtọ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú ẹ̀. problem ta ní pẹ̀lẹ́ ẹ̀yin olóṣèlú ni pé time tẹ́ bá fẹ́ díje nìkan ńlá máa ń rí. ẹ lọ wo Yayi l'Ondo State ẹnìkan tí mo tó mọ̀ tó tún àbí l'Ogun State jàre ẹ lọ wo Yayi ń bẹ̀. ẹ lọ béèrè iye ọdún tó ti ń ṣe nǹkan fáwọn ará senatorial district ẹ fáwọn ará ìpínlẹ̀ Ògùn general jàre. ẹnìkan tí mo tó mọ̀ tó tún ṣe bẹ́ẹ̀ rí òun ni wọ́n ń pè ní Dípọ̀ Dínà. yes Dípọ̀ Dínà ló gbìyànjú no light àbí ẹ mọ̀ wọ̀rí God bless you. so Dípọ̀ Dínà ló jẹ́ pé kó tó ṣòṣèlú ń gbà unfortunately wọ́n pàdánù o. ló jẹ́ pé kó tó di pé ṣòṣèlú ń gbà yẹn àwa gan ti ń rò lọ́kàn pé yóò fẹ́ ṣòṣèlú. o kí ló ṣe Facebook mi báyìí. so àwa kan ti ní lọ́kàn pé yóò ṣòṣèlú but unfortunately majority politicians tí election bá ti súnmọ́ tí election bá ti dé ilé máa yọjú síta. ẹbí Adeleke ti ní antecedent ilé ìsọ̀rọ̀ pé bóyá èèyàn ṣòṣèlú àbí èèyàn láìkó olóṣèlú no ní tí kálukú bá ṣe náà la máa sọ. wọ́n ti ní impact ní society kò bá máa dùnú ìlú wọn lọ. Adeleke University Adeleke Polytechnic also mi ò rò pé àwọn ọmọ ìlú wọn máa fẹ́ wọlé máa sọ pé kán máa wọlé. wọ́n á láwọn tán fún scholarship lọ́dọọdún kó tó di pọ́n jẹ governor. so my lovely brothers and sisters ẹni tó fẹ́ dá ẹ̀mí ẹ̀ légbodò ẹni tó fẹ́ ṣàkóbá ẹ̀hún ẹni tó fẹ́ rán lẹ́wọ̀n yẹn bóyá wíwà nílé ayé ẹ̀ níwọ gangan fi gbélé ayé bóyá wíwà nílé ayé ẹ̀ lọ́mọ rẹ̀ ó fi wà láàyè bóyá wíwà nílé ayé ẹ̀ níyàwó ẹ̀ ó fi wà láàyè. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú oyún tọkọ wọn ò sí nílé neighbor ló gbé wọn lọ sí hospital kálẹ̀ ti rán neighbor yẹn lẹ́wọ̀n kálẹ̀ ti ní kán wá pa neighbor yẹn mọ́lé ta ló máa rescue ìyàwó ẹ̀ ta ní ọgbọ́n ọmọ rẹ̀ ṣiṣẹ́ lọ́la òòrè lóore wọ́ọ̀tọ̀ lẹ́yìn. ìṣẹ̀lẹ̀ eléyìí ló jẹ́ kí n rántí
Alexander Fleming àti Winston Churchill. ẹni tó bá ti gbọ́ Churchill yóò ti mọ̀ pé mo ń sọ̀rọ̀ nípa United Kingdom. ó ti jẹ́ prime minister ńbẹ̀ rí. Alexander Fleming bàbá ẹ̀ akúṣe àgbẹ̀ ni, kò lówó lọ́wọ́ kò rí ṣe tààrà. In fact ọmọ ẹ̀ ò lè lọ school, kò lè rán ọmọ níléèwé. ó ń bọ̀ látoko ńlọ́rọ̀ ọmọ kékeré kan tó ti fọrùn kọ́ géètì, ìyẹn ń gbá bọ́ọ̀lù ẹ̀ bẹ́ sínú compound kan tí mo gbé bẹ̀ mọ́. ṣùgbọ́n géètì ẹ̀ àwọn irin tán máa ń tò yẹn ni wọ́n fi ṣe géètì. àwọn ọmọdé ń gbà yẹn a máa ń sọ wípé ibi tó bá ti gba orí yóò gbára tó kù. ọmọ yẹn tọrùn bọ́, orí wá há sínú géètì. bàbá àgbẹ̀ ń bọ̀ ló fi ọkọ́ ya géètì sí méjì kọ́mọ ẹ̀ ó lè lọ kó lè kọjá. ọmọ délé ó sá lọ sọ́dọ̀ bàbá ẹ̀, ó ṣàlàyé fún bàbá. bàbá gbéra ńjọ́ kejì. The show is about what? The show is about wọ́n àtáàkì gọ́vnọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìbọn gunfire. They were shooting sporadically. ìbọn tán bá yìn láàrin 10 minutes sí 15 minutes. ó kú oníbọn sọ sí mi kí n sọ sí ọ. wọ́n kọlu convoy gọ́vnọ̀ Ademola Adeleke l'Óṣogbo. well pápápá torí ẹni tó máa kẹ́kọ̀ọ́ mbẹ̀ pápápá 3 minutes péré. so bàbá olówó tọ́mọ ẹ fọrùn kọ́ géètì ó lọ sí grocery stores, ó lọ ra oríṣiríṣi nǹkan, ó dẹ̀ envelope some amount of dollars láti lọ fi dúpẹ́ lọ́wọ́ bàbá àgbẹ̀. ó débẹ̀ ó náwó sí ìyẹn lòun ò fowó. ó gbé ẹ̀bùn lọ fún ìyẹn ní ohun ọgbà, ó ń ṣe tó ń fọ́lọ́ ni. ibi tán ti ń sọ̀rọ̀ lọ́mọ ẹ̀ ti jáde. ìyẹn á béèrè pé ta ń lọ ọmọ ó lòun lò ní kò lọ skul ni ó lẹ́ ń bá lówó níran mọ́ léèwé. máa nìyẹn wá lòun ọ̀ràn ọmọ yẹn ní ìwé débi tí ó kàwé dé. ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ tí mo fẹ́ mú jáde fún yín tèmi ti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ sà, tí mo ti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ mà. so láti ìgbà yẹn ni baba Churchill ló ti rán Alexander Fleming ló ti rán nílé ìwé the same school tọ́mọ ẹ ń lọ. now ẹ mọ̀ pé baba Fleming lọ rescue Winston Churchill lákọ̀ọ́kọ́ àbí. now ńgbà tí Fleming kàwé tán òun ló discover ntẹ́ ń pè ní tẹ́pọ̀rọ̀ tí gbogbo àmọ̀ sí penicillin lónìí táwa pé tẹ́pọ̀rọ̀ gbé kàn fi ségbò kàn fi tọ́jú nǹkan, ẹni yẹn ló discover ẹ̀. ńgbà tí wọ́n wá dàgbà wọn Winston Churchill ó wá tún ní pneumonia. penicillin tí Alexander Fleming discover ni wọ́n fi tọ́jú Winston Churchill. lesson tí ń bẹ ń bẹ pápápá ò ní pé káníjó ní baba Fleming bá wo Churchill wọ́n pé níwo tó mójú kúò pé àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run pẹ́ kó tó kú tó fọrùn wá géètì ibẹ̀ jẹun yóò ní síbẹ̀ lówó ni sí baba yín lówó ni síbẹ̀ máa gbé mọ́tò kọjá wájú ilé wa ẹ̀ tí ẹ̀ nílé tẹ́ pépé tá a máa fi ń tọrọ tá a ní mọ̀ pé bọ́yá nǹkan kan ń pẹ́ kó tó kú àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run